Ara mi ìrírí mo rórí ológbò látẹ̀. Ṣé ẹ rí wọ́n ní wonder shall never end. Ṣé rí Ashley yẹn? Ọ̀rẹ́ a fi lọ́lọ́run lọ́wọ́. Pẹ̀lú bó ṣe ń ṣakitiyan pé òun fẹ́ gba ipò lọ́wọ́ ìyá onífá. Ó lóun náà fẹ́ di ìyá onífá. Ó ti lọ rojọ́ ìyá onífá pé ìyá onífá ò dá kan mọ̀. Ìyá onífá kò ríran. Kò ṣe gbá fèkì ni onífá máa ń gbà fún wọn ní ààfin ní gbogbo ẹ̀ gbogbo bàbá àṣàsùn. Òun gangan ló ní kí ló ń jẹ́. Oh my God. Òun ló ní gbogbo charisma yẹn lọ́wọ́. Òun ló máa di. Ó ti lọ bá kábíyèsí pé òun fẹ́ di ìyá onífá. Òun ló fẹ́ ṣe ìyá onífá kìíní kan. So ọ̀rọ̀ yẹn yìí wà ńlẹ̀ o. Wọ́n wá ní ta ló fẹ́ wọ́n lẹ́ni tá a fẹ́ nílùú tó ń dárin. Tó bá dárin náà tán, ta ló fẹ́ gbé òun lọ́rọ̀ Ashley àti wọn láàfin. Nọ́bà níṣe ni Ashley sọ pé òun fẹ́ bá ìyá onífá compete o. Òun máa ṣe kinní tó dẹ̀ ló ń ba woman yẹn jẹ́. Ìyá onífá tó jẹ́ pé ó ti wà láti ìgbà tá láyé ti dáyé. Ìyá onífá tó jẹ́ pé nǹkan tó bá ti sọ òwí bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni. Òun fẹ́ lọ fi fake sí tiẹ̀. Ta ló tiẹ̀ fẹ́ bá ṣe gbogbo sẹ̀rẹ̀rẹ̀ yẹn? Kí bàjẹ́ kékeré. Wọ́n ní ṣe ni ìyá onífá o. Pé ṣe ni Ashley. Ibi tó bá ya onífá ṣe competition tó fẹ́ bá díìgì kó fẹ́ bá ṣe gbogbo oríṣiríṣi agbára tó rò pé òun fẹ́ ni. Kì í ṣe kékeré. Pẹ̀lú gbogbo competition tó lóun fẹ́ bá ìyá onífá ṣe. Ǹjẹ́ ó máa fàtẹ́tẹ́dì ó dẹ̀ fi wọ́n ráròyìn o. Mo ń bọ̀rọ̀ bọ̀ ẹ lọ́rọ̀ ọ̀gùn. Wọ́n ní ṣe ni Ashley ló bá lọ pe bulldozer. Ó ṣe gbé bulldozer dé. Ó wá sọ fún ní bulldozer pé ṣé rí ṣìráìn nílé. Mo fẹ́ kẹ́ bá mi wó palẹ̀. Ó sọ fún driver bulldozer kó bá òun bẹ̀rẹ̀ iṣẹ́ kó wó palẹ̀. Wọ́n ní ṣìráìn níbi tí ìyá onífá ti ṣìráìn ìyá onífá nìyẹn. Wọ́n níbi tó dé báyìí ó wá sọ fún oní bulldozer ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ kí ló ń dúró ṣe. Bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ṣe sọ pé kóun bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí. Wọ́n ní nọ́mbà 1 tó fẹ́ gbẹ́nu lé ilé ṣìráìn yẹn. Wọ́n ní ṣe ni máṣíìnì ó kàn dákú lẹ́ẹ̀kan àfi gbì. Kí ló ṣẹlẹ̀? Ó ṣe. Nọ́mbà ni ó ti náà kú. Bí kìíní yẹn kàn ṣe náà kú bí oúnjẹ ẹ́ńjìnì bulldozer ṣe náà kú ni. Wọ́n níbi tí Ashley sọ́kà. Kí ló ṣẹlẹ̀ before you know it wọ́n dẹ̀ rí tí orí bulldozer dẹ̀ rí jáde ré kúrò lórí bulldozer àfilẹ̀ gbì. Bó ṣe gbẹ́mìí mì nìyẹn. Wọ́n ló dákú lọ gbọrangandan. Kí ló dé? Kí lélẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bí Ashley ṣe wọ gàù nìyẹn. Wọ́n lá Ashley wá ferege ló bá bẹ̀rẹ̀ sí kọ́kọ́ help òun náà. Kọ́ wá gbé oní máṣíìnì yẹn kọ́ gbé lọ sí hospital. Wọ́n ní bó ṣe ń pariwo ni. Wọ́n ní before you know it pariwo tó pa ẹ̀ pé bóyá dẹ̀ wá gbé o. Bí wọ́n ọ̀dẹ̀ tí wá gbé o lọ sí hospital. Wọ́n ní bó ṣe fẹsẹ̀ fẹ́ nìyẹn. Wọ́n ní ṣe ni Ashley fẹsẹ̀ fẹ́ láàfin o. Láti ìgbà tó ní bulldozer ti collapse tó ti ṣubú látòkè àti máṣíìnì àti oní bulldozer. Wọ́n lé oní bulldozer. Bí ó dẹ̀ jí bí ó jí àwa mọ̀ yẹn. Bí ó dẹ̀ gbé lọ wọ́n dá lóhùn tó fi gbé ẹni ẹlẹ́ni lọ sí hospital. Àmọ́ yẹn. Bẹ́ẹ̀ tí kọ́tà gbọ́ ni pé wọ́n ní Ashley ti na pápá bòrà. Wọ́n lá Ashley na pápá bòrà. Ṣé ẹ rí ilé ayé Ashley? Àní wọ́n máa fọwọ́ ara wọn fa nǹkan tó fẹ́ pa wọ́n. Wọ́n lógun jayé ló ṣiṣẹ́ yẹn o. Wọ́n lógun jayé mú ó strike oní bulldozer ó knock engine. Wọ́n ní kì í ṣe kékeré Ashley ti wọ gàù. Wọ́n ní àfihàn gbóná. Ewa wèrò lórí Ashley lónìí wọ́n ló ti sá lọ. Ó máa sá lọ náà.
so ó fẹ́ bá Ìyá Onífá fà, ó fẹ́ bá Ìyá Onífá kọ̀mpìtì. Ìyẹn lẹ máa fi mọ̀ pé ẹ ti rí pé ṣé ta ló ṣe fake nínú Ìyá Onífá àti Ashley. Wọ́n ní bẹ́ẹ̀ bá rí bó ṣe ń ba Ìyá Onífá jẹ́, wọ́n ló ń ba Ìyá Onífá jẹ́ débi pé wọ́n ní gbogbo àwọn babaláwo sọ pé onírọ́ ni Ìyá Onífá, pé Ìyá Onífá ò dá kan mọ̀ because gbogbo sí nǹkan táwọn àwọn babaláwo fẹ́ ṣe láàfin yẹn, Ìyá Onífá máa tú wọn fóònù, ó máa ba iṣẹ́ wọn jẹ́, á ba iṣẹ́ Sàtánì àtàwọn ọmọ ogun ẹ̀ ní ààfin yẹn. So gbogbo àwọn babaláwo wá wọ́n ní Ashley ti wá sọ fún wọn pé fake ni Ìyá Onífá. Bóyá nú wọn ló lọ advice ẹ̀ pé ìwọ náà yẹ kí ìwọ náà máa ríran náà, kí ìwọ náà máa ṣe bíi ti Ìyá Onífá. Jẹ́ àfọ̀dún ṣe fẹ́ lé Ìyá Onífá kúrò ní ààfin nígbà yẹn, kí kábíyèsí tó ní kí Ìyá Onífá kúrò láàfin. Kó tó di pé gbogbo àwọn alálẹ̀, gbogbo àwọn tó wà láàfin, wọ́n ní àfi tí kábíyèsí bá lọ pé Ìyá Onífá padà. Tẹ́ẹ̀ gbàgbé ṣẹ́mọ̀ pé Ìyá Onífá, kábíyèsí báǹdì Ìyá Onífá pé kò gbọdọ̀ wọ ààfin mọ́, tó fi lé dànù. Tẹ́ni ẹlẹ́ni ní kábíyèsí, gbogbo nǹkan tó ń ṣe yìí ṣó ó dá ẹ lójú pé wọ́n ló ń ṣe. Ó ṣàní kí kábíyèsí ṣàní kí Ìyá Onífá máa lọ, òun ò fẹ́ rí mọ́, òun ò fẹ́ ṣe. Nǹkan tí ló ṣe wá bí Naomi nìyẹn. Tí Naomi ṣe tutọ́ sókè tó fojú gbà pé kábíyèsí, ẹ̀yin ni àbẹ́ ẹ̀yin kọ́, kí ni Ìyá Onífá ṣe fún yín? Ó lóun ò fẹ́ rí Ìyá Onífá. Bí Naomi ṣe kí àwọn ọmọ ìmọ́lẹ̀ ni ó di Àkúrẹ́. Pé tó bá ti rí Ìyá Onífá pé òun kẹ̀lé ò ní máa ró òun mọ́ láàfin. Ó ní káṣílì máa lọ, ó ní kí Naomi máa lọ. Ìyẹn kábíyèsí ẹ̀ kẹ́mọ iṣẹ́ tí Ashley pa láàfin nígbà yẹn. Tí kábíyèsí wá ń wo Ashley gẹ́gẹ́ bí Queen Naomi. Ó ti wá gbé àwọ̀ ọ̀nà Queen Naomi, ó ti gbé wọ̀ láìmọye ìgbà. Òun ni kábíyèsí ṣe wá ní kí Naomi gan máa lọ. Òun kò tiẹ̀ fẹ́. Ẹ ti kábíyèsí. Bọ́n ṣe ń disturb kábíyèsí tó láàfin yẹn. Ó ti tó kí kábíyèsí ní òun tiẹ̀ fẹ́ rí kankan nù wọn lọ́mọ láàfin. Because kábíyèsí gan tó bá dúró rí wọn ò ní fìlọ̀kulọ̀ lọ. Bẹ́ẹ̀ ni, ó ní bó ṣe jẹ́. Nọ́bá ní Ashley ti sá lọ, ó nà pápá bọ̀rà. Ṣùgbọ́n òun gbà pé Ìyá Onífá. Ìbọn sọ pé Ìyá Onífá ti ẹ̀dá kan mọ̀ pé Ìyá Onífá fake ni òun fẹ́ gba ipò Ìyá Onífá kó òun bẹ̀rẹ̀ sí máa ṣe Ìyá Onífá láàfin. Òun bẹ̀ tẹ́lẹ̀ dẹ́ ògbà fún. At the end of the day, wọ́n ní ṣe ló sá lọ. Fìrífìrí ló yìí rí o. Wìtẹ́lẹ̀ wọ́n mọ̀ pé Ìyá Onífá wà powerful. Wọ́n ròyìn, wọ́n lógun jàyè. Ó ṣe wọ́n ṣìkàṣìkà. Wọ́n ní machine yẹn ti knock sílẹ̀ ńbẹ̀. Ìyá Onífá kẹ̀dẹ̀ ìyẹn kí ló ń jẹ́? Bọ̀bọ̀ oní machine ìyẹn ti ṣubúlẹ̀ tó sí èmi lọ. Bóyá ọ̀dẹ̀ ti jí dìde Ọlọ́run ló yẹ. Ẹ̀yin èèyàn mi, ó ga jù. Wọ́n ní nǹkan wọ́n ní nǹkan tágbàlagbà téèyàn fi jù yàn lọ. Ó lè fi hàn ṣùgbọ́n ò ní lè mú lé lọ́wọ́. Òun ni kí ló ń jẹ́? Òun ló dífá fún Ashley láti máa ṣe kábàkàbà tó ń ṣe. Ó ti ẹ̀dá. Wọ́n ló ti sá lọ. Ashley ti sá kúrò láàfin. Òun ò ṣe dúró, ṣùgbọ́n lòun lágbára ni. Òun ò ṣe dúró. Wọ́n ní tí wọ́n rí bí ààfin ṣe dàrú ní nǹkan tí Ashley fẹ́ ṣe. Ó ṣe kọjá àyè lọ́dọ̀ Naomi títí. Ó ní ti Naomi ò tó. Àwọn olórìṣà ló fẹ́ bá ẹ̀dùn. Ṣé mọ̀ pé òun náà olórìṣà lòun? Àwọn olórìṣà tí ó jẹ́ pé wọn ò fi inú kan sin òrìṣà. Àwọn olórìṣà ò kì í gbè. Òun olórìṣà máa ń ṣe ṣìkàṣìkà. Òun ni ẹ̀ ń sìn. Ìbọn òrìṣà ló fẹ́ lọ demolish. Òrìṣà dẹ̀ ṣe ṣége fún. Fìrífìrí lórí yẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣì jàre, ẹ kú etí gbọ́. Abọ́ Ọlọ́run adájú lórí yín. Ẹ bá mi share, ẹ bá mi like, kí dá mi subscribe. Kẹ́fì tó kù sí comment section. Ògo Ọlọ́run, àánú Ọlọ́run, orí àfẹ́ àjẹjẹ tán Ọlọ́run ló máa bá yín gbé o.
títí láé àti láéláé. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.